ọ̀rọ̀ mà ti di woro sí woro lórí ọ̀rọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Aunty Ajara tó wà ní ìdùbúlẹ̀ àìsàn táwọn òṣèré tíátà akẹgbẹ́ rẹ̀ jáde síta láti wá bá tọrọ owó lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ẹlẹ́yinjú àánú ni arábìnrin kan bá tọ́ sókè bá fojú gbà ẹ gbọ́ ohun tó sọ. mo rí tí gbogbo yín tẹ bọ́ta lánàá tẹ sọ pé Ajara ó need help orí gbogbo yín ti burú ẹ̀yin ọmọ ní tíátà Sister Ronke OshodiOke mo rí tẹ́ ń dragi ìyá alájà aláyé òní kọfí ìgbà tí gbogbo yín gbégbá bára tẹ wá ń tọrọ owó fún Ajara. I wish Ajara the best good health. Alájà aláyé òní kọfí wá kọ́mẹ̀ntì pé gbogbo yín náwó ẹ máa ná bẹ́ẹ̀lì pàtí ẹ wá ní kan help Ajara. Ṣé gbogbo yín ò lè dáwọ́ yẹn láàrin ara yín ni? Ronke OshodiOke mo wá rí tẹ́ ṣàyà gélémọ́ bí ìgbà tó fi búrẹ́dì agége sí yín láyà. Ẹ wá bọ́ta ẹ̀ ń bọ́ alájà alájà sì sọ ni wọn sì sọ náà. Wùnmí torí ọlá mo rántí pé bẹ́ẹ̀lì ló ná níwájú Wàsíù lọ́n the first. Àìmọye yín ṣe rí many of ẹ̀yin ọmọ ní tíátà ṣe rí pẹ́pẹ́ tẹ̀ ń ṣe láàrin ara yín yẹn tẹ́ máa ná bẹ́ẹ̀lì yẹn ara yín lẹ fi ń ṣe. Ẹ ní jẹ́ káwọn public ṣàánú yín mọ́ òun dẹ̀ ló ń ṣẹlẹ̀ sí Ajara ń sìn kọ́lọ́ ń jẹ́ kájàrà ráàánú gbà ni. Because ẹ̀ ń show public pé ẹ ti tó tán. Mo sọ statement kan jọ kan mo ní mi lè náwó mi fún Wàsíù kó ṣe pé torí mo láwọn Wàsíù ní jù mí lọ. Ẹ wá mú bẹ́ẹ̀lì ẹ lọ máa ná fún Wàsíù ẹ lọ máa ná fún ṣòfẹ́ náwó yẹn tán. These people are rich better than you. Ẹ ṣe lọ bá Wàsíù sìn kó fún yín lọ́wọ́ kẹ́ support Ajara. Ẹ ṣe lọ bá ṣòfẹ́ náwó yẹn tán kó support yín fún Ajara. Ẹ̀yin olórí burúkú àwọn public yìí náà lè máa wá bá àwọn public yìí náà lè máa wo fíìmù yín. Ẹ dẹ̀ ṣe give away fún public ṣùgbọ́n tẹ́ bá ń ṣe pẹ́pẹ́ jẹ̀ ẹ máa ná bẹ́ẹ̀ ní pátí ẹ wá nídìí ọ̀ ìjọ́ wo mo yìí sọ̀rọ̀ ya ṣajẹ́ ìjọ́ wo ni mo yìí sọ sí gbogbo yín bú mi ẹ wá Ajara sìn mo wá gbọ́ tí Ronke Oshodi sọ lánàá pé láàrin wa àṣẹ̀ṣẹ̀ bọ́ta ni a ti dá 5 million lẹ́ẹ̀rí dá láàrin ara yín mo wá gbọ́ tí Ronke Oshodi ń tán èèyàn kan ṣoṣo ó dá 500,000 peanuts. Mo mọ̀ pé Ronke OshodiOke kò náwó burúkú ń tiẹ̀ àti yẹn respect rẹ̀ but ọ̀rọ̀ tẹ wá sọ yẹn ló bí mi nú. Wọ́n ti try wọ́n kọ̀ láti bọ́ta ni gbogbo yín lẹ́yìn máa bọ́ta wá tọrọ owó kò ṣépè because ẹ ti jẹ́ kó yé wa lórí íńtánẹ́ẹ̀tì pé ẹ ti ná ẹ̀jẹ̀ ṣẹ́kù. Àwọn tá fẹ́ dáwó fún yín gan àná bẹ́ẹ̀lì ẹ lọ síwájú ilé ẹ fẹ́ ṣe pẹ́pẹ́ dẹ̀ àníkẹ́ lọ bá Wàsíù tẹ̀ fún bẹ́ẹ̀lì. Wùnmí torí ọlá ìwọ náà bọ́ta ní ó ní ìdí owó lọ bá Wàsíù kọ́ lọ ṣe lọ bá Wàsíù lówó náà ẹ lọ bá ṣòfẹ́ náwó yẹn tán ó lówó náà olórí burúkú yín ẹ ṣe pẹ́pẹ́ dẹ̀mù tán ẹ wọ́n máa wọ́wọ́ health yín ẹ máa wá sọ́dọ̀ orí yín burú gbogbo wa orí wa ti pé ojú wa ti là wọ́n tún wá fẹ́ dáwó ẹ wá fi àkáǹtì Ajara sílẹ̀ àkáǹtì bọ̀dá kan lẹ lọ fi sílẹ̀ àwọn olè àbí kò ṣe íńtánẹ́ẹ̀tì là wà tó sọ báwọn kan wà lórí TikTok ọmọ àgbà owó fáwọn èèyàn àwọn ló máa náwó yẹn láàrin ara wọn gbogbo yín tání kẹdáwó tó wọn bá ti má káǹtì Ajara sílẹ̀ ẹ má dáwó fún wọn story ló máa bá dé lórí owó yẹn wọn ò fẹ́ káǹtì Ajara sílẹ̀ o àkáǹtì àbẹ tó ń dún Ajara nìyẹn àkáǹtì Abdullahi kan lọ fi sílẹ̀ because mo fẹ́ lọ dáwó fájàrà lóòótọ́ mo dẹ̀ débẹ̀ mo rí pé kò ń ṣòwò kọ Ajara mo yà fowó sí because ṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa scam yín bí àbí kò yẹ yín Tóyìn ṣẹ̀ṣẹ̀ pa 1 billion ní kọ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ Fúnkẹ́ ṣẹ̀ṣẹ̀ wọ 3 billion ní kọ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ gbogbo yín lówó náà ṣe bẹ́ẹ̀ jẹ́ kó yẹ wá pa ẹ lówó orí yín burú ṣáwọn tá à manage àwọn citizen tá à manage nìkan adé ti ṣí èrè àti Ajara tó bá bá kàn tẹ̀ wá máa fún ẹ lówó tèmi fẹ́ fún ẹ ṣùgbọ́n pé lórí burúkú yẹ̀yẹ́ bíìtì kan máa bọ́ta ó máa wá solicit fowó lẹ́yìn tẹ́ ẹ̀ ṣe pẹ́pẹ́ jẹ fún wa orí yín burú kí ni mo sọ fún yín mo ní ẹ máa mówó sẹ́gbẹ̀ẹ́ kò sẹ́ tó ní kẹ má lọ pàtí Wàsíù lówó ju gbogbo wa lọ́nà ẹ lọ bá Wàsíù kó support yín náà ẹ̀yin olóṣì ẹ máa mú bẹ́ẹ̀lì ẹ máa ṣé mi gan ná bẹ́ẹ̀lì èmi tí mo fẹ́ fún yín lówó ṣé mo ná bẹ́ẹ̀lì kò ṣe pé mo lè ná bẹ́ẹ̀lì náà but that is not priority. Ẹ lọ bá Kìkì náà àìmọye yín bẹ̀yẹ tẹ lówó náà ẹ ti ṣòwò àtọ́tílétọ̀ nìyí náà ẹ kó ṣì dànù. Ìyáláyé ò ní kọfí wá sọ̀rọ̀ ẹ̀ ń bọ́ta ẹ̀ fún létí Ronke OshodiOke mo ti mọ̀ pé òun kọjá ìyẹn náà
olórí burúkú wọn ló máa ṣe bí 350 mẹ́pà ìlówó ń gbà yẹn aláìṣèrè orí yìí burú ìyá ṣájẹ́ mo tún máa sọ lọ́sàn kò dẹ́ ṣe ìyá ṣájẹ́ nìkan ṣẹ́bi táwọn èèyàn bá ti rí pé bọ́n máa sọ wà bá wọn mú wà náwó pátí ìjọ tó bá gbé wá sórí íńtánẹ́ẹ̀tì fowó àwọn èèyàn ní da àti gbọ̀ngàn because àwọn ará ìlú òyìnbó gan là ń dáwó fún yín so tẹ́lájà aláyé òní kọfí tó bá bọ́ta sọ̀rọ̀ wọ́n deserve àlẹ́ èmi tó fẹ́ fàjàrà lówó mo wá rí pé olórí burúkú kan ló fà káùntì ẹ̀ sílẹ̀ èmi wá lọ dáwó fún bọ̀dá kan á lọ máa fi dóbò á lọ máa fi mú pàrágà ní kòròdú orí yìí burú ẹ̀yin olòṣì ìjọ wo lẹ́rẹ́ àwọn ọmọ English kan wá tọrọ owó aláìlé ẹ̀yin ọmọ Yorùbá àfi kẹ́ máa cross fọ́ọ̀kì ní location ẹ̀yin olóbùṣọ́ ìjọ wo lẹ́rẹ́ àwọn ọmọ ní tíátà nollywood kan wá tọrọ owó àwọn ọmọ English wọ́n wà kíláàsì jù ní lọ ẹ̀yin olórí burúkú ẹ̀ mọ̀jú kẹ́ bọ́ra kẹ́ ní ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ kẹ́ ní bọ́dí odò kẹ́ máa rùn gbòó mo kórìíra wọn fake life wọ́n ti pọ̀ jù abẹ́mi wọ́n á raṣọ 250 wọ́n á fi 5 kiri ni ẹ̀rí drip check wọn ni I saw this clothes 2 million my cloth is 500 ṣé mi dáwọn ṣọ 2 million orí yín bu ẹni tó bá wà lábọ́ọ̀lù tó bá dáwó fún wọn wọ́n máa fowó ẹ̀dà kàrà nítorí owó bọ̀dá àfíìsì kan náà ní kan dáwó sàkáùntì tó wọn bá ti lè má kàn fàájàrà sílẹ̀ ẹ má dáwó àwọn olóṣì àbí ibi bá kọ́ la wà ní orí yín bu I buy this cloth for 350 I saw this cloth for 1 million orí yín bu tí di báyìí bàjẹ́ tó ní ìdí ló ń dà kí ló kè mí ẹ jẹjẹ kí tó fún yín ní lọ́sàn yìí gbogbo yẹn lọ tọ́jú ara yín ẹ̀yin ọmọ ní tíátà ọ̀yìn gbé a lot of you wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó tó bá lọ pàtí tó bá ṣe ń kódé pàtí yẹn tó bá tiẹ̀ máa náwó gan gbọ́dọ̀ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan tó bá lọ gbé bẹ́ẹ̀lì tarí ẹ orí yín burú àdìkẹ́ lọ bá wà sí ìtẹ́ náwó fún lọ́ọ̀nì fọ́ọ̀sì sẹ kẹ lọ gbowó Àjàrà lọ́wọ́ ẹ̀ wá sí olówó ju gbogbo wa lọ́nà ẹ̀yin olóṣì ẹ̀ náwó fún eléré ẹ̀ wá máa ní àwa lára ẹ̀ náwó fún àwọn eléré ẹ̀ wá máa ní àwa lára orí yín burú àwọn olóhùn tẹ́lẹ̀ Yorùbá fi mọ̀ bá gbé yín mọ́ ẹjẹ́ lọ wá nǹkan ṣe ẹ̀yin olóṣì wọ́n á ṣèdíyàn kan wọ́n rí jàtijàti powder wọ́n máa ṣàn ní wọ́n lọ original powder ni fake ni ó máa ṣàn bí omi wọ́n máa làágùn Àjàrà bóyá account boyfriend ẹ ló mú sílẹ̀ lọ má account ẹ wá mi mo fẹ́ fún ẹ lówó lánàá bí ṣe rí ẹ Ọlọ́run mo fẹ́ fún lówó mo fẹ́ fi 100,000 sínú account yẹn mo dẹ̀ rí assist kìíní kan mo ní no wọ́n tún fẹ́ gbé mi múgùn lélẹ̀ abẹ́ gbogbo yẹn rí TikTok ni woman kan jáde síbẹ̀ náà ó láwọn kan máa ń bá àwọn èèyàn gbowó lórí íńtánẹ́ẹ̀tì ní TikTok ó ní táwọn èèyàn bá ti dáwó ó ní báyìí wọ́n á dá 1.2 ó ní wọ́n fá ẹni tó ní ìjòwó yẹn 100,000 àwọn tó kù tó wà lórí panel yẹn wọ́n wá pín owó yẹn láàrin ara wọn ẹ má dáwó sínú àkáǹtì alákáǹtì o ṣé ẹ̀kọ́ tí mo sọ yẹn ẹ má dáwó síbẹ̀ and Ronke OshodiOke nǹkan tálájà ayáyé ní kọfí sọ kò tí pọ̀ ju ẹni wọn lọ mo mọ̀ pé yìí ò náwó ẹ̀náwó dátidàti you are a very reserved lady fẹ́tí àná nǹkan já yẹ àwọn olórí burúkú àwọn nàbí àwọn olóhùn olóṣì wọn kẹrẹ wọ́n máa lọ sunkún ní tòkú lẹ́ni ẹ tí wọ́n pa síjọ́ kejì àwọn onídọ̀tí ẹ bá mi sọ fún ẹ̀ta Àjàrà kó mú àkáǹtì wa àkáǹtì tí ẹni ní fowó sínú àkáǹtì olóṣì kan tó máa fowó mi lọ jẹ pẹpẹ súpù ní lábẹ́ igi àánú ní Kòròdú àwọn ọmọ ní tíátà òun náà kọ́ ni ìyàwó Fẹ́mi sọ àná máa ń kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ lórí àwọn òṣèré tíátà ilé wa.